ó ti fẹ́ get started o. Eléyìí má fẹ́ lè. Ó má fẹ́ lè jogun abẹ́lé lọ. Ṣé ti gbóhun tí Lizzy Anjorin tún sọ? Tẹ́ bá wo àwọn tó gbé fíìmù jáde ní December báyìí, àwọn tí ò kí ń celebrate oní tíátà kankan ni. Ẹ lọ gbogbo wọn. Àwọn olóṣì méjì mẹ́ta yìí. Ẹ lọ wo wọn. Bàbá olórí burúkú ni wọn. They don't celebrate anybody. Tó bá ti wá di December, wọ́n á bẹ̀ everybody parí ìjà. Wọ́n á lo gbogbo wọn, and it is spiritual. That thing is spiritual. Wọ́n á wá kó gbogbo wọn. Wọ́n kó gbogbo wọn. Ẹ wá àǹtí wa tó tẹ̀lé wọn lọ sí Tanzania. Àyanjúràn ló pa Ìyá Ìjẹ̀bú. Ẹ wò wọ́n. She was doing well, she was on her own, she was doing well. Ó ganu. Ńgbà tó wá lóhùn gbé nǹkan oríire jáde, ǹjẹ́ Ìyábọ̀ Òjó bá post ẹ̀? Ó bá post ẹ̀ kó kú. Torí pé ọ̀pọ̀lọpọ̀ àwọn èèyàn wa, wọ́n máa ń fi ògo wọn tọrọ látàrí àìnítẹ́lọ́rùn. Eléyìí má tún ga o.